wọ́n dá wa ẹni ọkàn rẹ wa ẹ̀kẹ́ tó jìn kálukú yìí ni ẹ̀kẹ́ tó jìn kálukú yìí ni ẹ̀kẹ́ lónìí ó lè fẹ́ burú ni ẹ̀kẹ́ tó jìn kálukú yìí ni ẹ̀kẹ́ lónìí ẹ̀kẹ́ jì ni. sórí jíjẹ nǹkan fún ọ nínú kí n pọ́ sáàrin ọ kọ́ ọ jẹ́ fún mi lọ́rọ̀ wẹ̀lẹ̀ mọ́rọ̀ kọ́ ya gbẹ̀rọ sísan o sórí wo ìbẹ̀tí mi pọ́ wà lára mi bí dáǹkọ̀ ọ̀fẹ́ kúkúrú sáàrin tọ́rọ̀ wa ọ̀ràn wa àwọn ẹ̀kẹ́ tó jalè mí ni ẹ̀kẹ́ lónìí ẹ̀kẹ́ jì inú ọdún yàbí. ọmọ tẹ́tẹ̀lẹ̀ kí ló wá sọ adára àdúgbò tó wá pé àdúgbò lóko ọ̀kan kọ́mọjà ládùúgbò yìí. ọkọjá ló fi rí àbí spíkà ṣọ́ọ̀ṣì wá wò láti gbé àbí àtàwọn aago yìí àtàwọn aago yìí kò sí wàhálà nígbà wàá dé sísan ọmọ sọ yòókù tọgbọ. wàrísì àgbélé kọkọ rẹ wàrísì táwọn wá sàdúgbò yìí wọ́n dá wa ẹni ọkàn rẹ wa. bá ń gbé sí pápápá ṣé rí àwọn ikọ̀ àtọpinpin tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ olùsẹ́nẹ̀ 1 wọ́n ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní oríta lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní oríta challenge ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ní garage pé tó ẹ̀yin support jungle justice iléeṣẹ́ ọlọ́pàá òun rèé o ẹ̀rí máa jẹ́ mi sóde ohun tó gbèrè tá a bá lọ́wọ́ rẹ̀ pẹ̀lú aago gbàlà bóyá Ọlọ́run sì ti pè é ní àmọ́ ẹ̀yin àtẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá yé ẹ dákun ṣé ńgbà tí a bá ti ọ̀dọ́ lọ́mọ yìí ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook wá wo gbogbo èjì ẹ̀ kò lè dìjú bóyá 30 years ọ̀ṣọ́ lọ kí ló tó lè ọ̀ṣù ọ̀ṣù tí mo sọ ó tún gbé mi lọ sínú rìpọ́ọ̀tì kejì nígbà tí wọ́n bìyàn pé iṣẹ́ kí ní ṣe ó lóun ọ̀ṣù ló sì ń pààyàn kábíyèsí olódùmarè o níbo la fẹ́ bá yàrá já nílé dúníyàn àwọn tó gbìyànjú tí wọ́n sapá láti jẹ́ kí wọ́n ra spíkà yìí tá a bá ní ká bálù ẹ̀ ní ìsìn ó níye tó jẹ́ ó sì lọ sínú ṣọ́ọ̀ṣì inú ilé Ọlọ́run ìmọ̀ọ́mọ̀ play audio òun tán nítorí ìjọba àkókò wọn ní ọgbà ojú wíńdò ọwọ́ abọ́ sórí pẹpẹ orí pẹpẹ Ọlọ́run tí náà ti ń jò iná ẹ̀mí mọ́ ni mò ń sọ kìí ṣe náà láǹtà o títí ń jò wọ́n lọ bọ́ bẹ̀ ọwọ́ tó àga papọ̀ nígbà tó tó àga ọwọ́ abọ́ sí yàrá ibi tí wọ́n gbé spíkà sí ọba tààrù àwọn spíkà tí máa ń lo bluetooth yẹn ni o ẹ ti mọ̀ wáyálẹ́sì ilé ayé ẹ wò wá ènìyàn ẹ̀yin tó rí kan ní Facebook mò ń rọ́wọ́ yín o ẹ jẹ́ n sáré polówó ọjà náà bí n bá ti ẹ̀ka ìpolówó ọjà dé tó bá ṣeé ṣe mo lè mú pè kan tàbí méjì bí n bá mú yùn tán á wà bọ́ sí agbami ètò gangan tó tún la pọ́njá ẹ̀kú kalẹ̀ ṣé wọn bá dáná bá ń gbé àwọn píktọ̀ yẹn ṣe padà nígbà tá a fẹ́ polówó ọjà kí a má bàa dá wọn lágara àwọn tí ò bá tí ì wò ń gbà náà kí wọ́n wò ní ìsìn a fẹ́ polówó ọjà ẹ̀kú kalẹ̀. Fawasi wa búrẹ́dì tí mo rẹ̀ dà. òun rè lórí tébù. ó ti dá padà àfírà ọmọ ọlọ́fàmì búrẹ́dì ni mo rẹ̀ tó bá ti rí bá gbówó mi wá. ó kárí mọ́dé yìí ìwọ ti jásí nìyẹn tí kì bá ti sọmọ láfàmì bread kò lè jọmọ láfàmì bread ṣètì àyíká tó mọ́ tónítóní tí wọ́n ti ń pèsè ẹ̀ ní ká sọ ni àbí ẹ̀rọ ìgbàlódé tó ń gé tó ń bọ̀ sínú ọ̀rá kẹ́tí ọ̀sọ̀ ti èròjà aṣara lóore tí wọ́n fi ń pèlú ẹ̀ inú ọ̀rá aláwọ̀ yẹ́lò àti brown ló wà lẹ́lẹ́jẹ̀wọ̀n àwọn sọmọ̀rí gbajúmọ̀ ènìyàn ló ń jẹ búrẹ́dì ọmọlá àjọ NAFDAC tó buwọ́lù gbà ọmọ láfàmì bread bẹ́ẹ̀ jẹ́ lásán déédéé ni bẹ́ẹ̀ dẹ̀ rí mẹ́mẹ́ àkàrà tàbí ẹ̀wà tìrín àmọ́ lọ́lọ́lọ́ fún lè tajà búrẹ́dì tẹ̀ pàdé tọ́mọ́láwọn òde ọmọ láfàbí bread ajẹ́kẹ́kẹ́ pọ̀ sókè ìrajà àwọn ò tí ì mẹ́nu ẹ̀ nìyẹn ọmọ láfàbí bread ti wà ní permanent site wọn tó wà ní number 15 Elekoko street behind Trumed building off Adeoyo hospital road ring road Ìbàdàn ìwọ náà kàn sí wọn lẹ́nìí láti di alágbàtà àwọn ọmọ láfàbí bread ọ̀gáníkan láwùjọ òkúta. Ọlọ́run bàbá àdúrà AK-47
láti àtètèkọ́ṣe lọ̀rọ̀ ti wà ọlọ́run sì ni ọ̀rọ̀ náà wòlíì Caleb Ọ̀làdìrún Olúládé bàbá AK-47 tí ọlọ́run fi ọ̀rọ̀ náà rán yóò máa wà ní ìkànnì Lágìlú FM láàárọ̀ kùtù ọjọ́ ajé lọ́jọ́ ẹtì Friday láti fi ọ̀rọ̀ bó onípòjìpò bẹ́ẹ̀ ni ó máa sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mùtúmùwà tí ìyanu ìwòsàn ìtúsílẹ̀ àti àlù yóò sì máa ṣẹlẹ̀ èyí wá ní àwọn àsìkò tẹ́ máa bá wòlíì Caleb Ọ̀làdìrún Olúládé bàbá AK-47 sí ìjọ Holiness Church from Heaven pàdé láàárọ̀ kùtù àì ní ìkànnì Lágìlú FM 6:35 to 6:50 a.m. lọ́jọ́ Monday lọ́jọ́ Tuesday 6:40 to 6:55 a.m. lọ́jọ́ Wednesday 6:45 to 7 a.m. lọ́jọ́ wá ní Thursday 6:25 a.m. to 6:40 a.m. lẹ́sìn máa bá wọn pàdé ní 6:30 to 6:45 a.m. lọ́jọ́ Friday ẹ darapọ̀ mọ́ wòlíì Caleb Ọ̀làdìrún Olúládé bàbá àdúrà AK-47 ọlọ́run ọ̀gbìn ní ṣe tiẹ̀ tí lórúkọ Jésù. You fit get chance to flex with Fireboy and get men or win better awoof like shopping vouchers and more. Just waka enter any spa, just right, Gender or Prince Ebino store. Buy Tonton Classic, fresh lime and buttermint. Make you follow Johnny for Tonton Sweet_NG for social media for more tori. Terms and conditions dey o. No lele, stay confident, stay focused, breathe for it with Tonton. Speaker asọ́sọ̀ wá wò láti gbé àbí àtàwọn agbó yìí àtàwọn agbó yìí nígbà wà dé sísan ọmọ tó yòókù. AK-47 ọlọ́run ọ̀gbìn ní ṣe tiẹ̀ tí lórúkọ Jésù. You fit get chance to flex with Fireboy and get men or win better awoof like shopping vouchers and more. Just waka enter any spa, just right, Gender or Prince Ebino store. Buy Tonton Classic, fresh lime and buttermint. Make you follow Johnny for Tonton Sweet_NG for social media for more tori. Terms and conditions dey o. No lele, stay confident, stay focused, breathe for it with Tonton. Speaker asọ́sọ̀ wá wò láti gbé àbí àtàwọn agbó yìí àtàwọn agbó yìí nígbà wà dé sísan ọmọ tó yòókù.